irú kí wàá lélẹ́yìí àwọn ajínigbé jí pásítọ̀ Meji gbé lọ. àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Iyibango nípínlẹ̀ Adamawa ti sọ pé àwọn ti gbọ́ sọ̀rọ̀ pásítọ̀ Mike Ochigbo, ìyẹn òjíṣẹ́ Ọlọ́run tó máa ń wàásù lórí tẹlifíṣàn táwọn ajínigbé kan lọ jí gbé nínú ilé rẹ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù karùn-ún yìí. bẹ́ẹ̀ ló ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ó ṣèlérí pé àwọn máa fọwọ́ òfin mú gbogbo àwọn ẹni táwọn bá fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìwà rádaràda náà. Aláròyé gbọ́ pé pásítọ̀ Mike Ochigbo yìí ni aláṣẹ àti olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì kan tí wọ́n ń pè ní Freedom Power Chapel. níṣe làwọn ajínigbé náà ya wọnú ọgbà ilé rẹ̀ tí wọ́n sì jí gbé sá lọ. bí àwọn oníṣẹ́ ibi náà ṣe wọnú ọgbà ilé rẹ̀ tó wà lágbègbè Iyibango ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn sókè láti lè fi dá ìpayà ńlá sílẹ̀ sọ́kàn àwọn olùgbé agbègbè náà. lẹ́yìn èyí ni wọ́n nawọ́ gan pásítọ̀ yìí tí wọ́n sì jí gbé sá lọ. yàtọ̀ sí pásítọ̀ Mike táwọn ajínigbé náà jí gbé, wọ́n tún jí pásítọ̀ míì John Moses wọ́n jí gbé lọ lọ́jọ́ ìkan náà. ìṣẹ̀lẹ̀ yìí ti mú káwọn èèyàn pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tí wọ́n ń gbé lágbègbè náà máa sọ pé ó ṣe wá jẹ́ pé àwọn pásítọ̀ nìkan làwọn ajínigbé náà ń jí gbé nígbà gbogbo báyìí. ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tó gbà láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ nílùú náà ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ òun sọ pé ní nǹkan bíi aago 2 òru làwọn jàǹdùkú náà ya wọnú ọgbà ilé pásítọ̀ Mike tí wọ́n sì fipá mú un wọnú mọ́tò tí wọ́n gbé wá sílé rẹ̀. kíá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn ọwọ́ wọn sókè láti fi dẹ́rù ba àwọn olùgbé agbègbè náà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa SP Suleiman Nguroje ni àwọn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà o. ó fi kún un pé kọmíṣánná ọlọ́pàá pàápàá ti pàṣẹ fáwọn ikọ̀ àkànṣe ọlọ́pàá kan tó ń gbógun tàwọn ọ̀daràn tó ń jí àwọn aráàlú gbé pé kí wọ́n fọ́n síta láti lè rí pásítọ̀ Mike àti pásítọ̀ Moses táwọn ajínigbé ọ̀hún jí gbé padà kí wọ́n gbà wọ́n padà lọ́wọ́ wọn kíákíá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.